ẹlẹ́yin fẹ́ wà àlùjánnà ìbéèrè mi wá ni pé kí lẹ fẹ́ lọ mú lálùjánnà tí ò sí nílé ayé ẹ sọ nǹkan ẹyọ kan tẹ fẹ́ lọ mú ní àlùjánnà tí ò sí nílé ayé sọ́ọ̀tì tí wọ́n lẹ máa mú lálùjánnà ni ò sí nílé ayé ni sí oyin tí wọ́n lẹ́ẹ̀lá ni ò sí nílé ayé ni àbí mílíkì tí wọ́n lẹ́ẹ̀lá ni ò sí nílé ayé ni àbómi kọ́dà kí n sọ fún yín omi Seaway àti Mr V ìfẹ́ rò pé omi kan ń bẹ níbì kan tí ó dùn táwọn omi méjèèjì hun àbí ẹ jẹ́wọ́ fún wa ṣé nítorí òbò tí wọ́n lẹ́ẹ̀mọ́ lọ ṣe tí wọ́n lẹ́ẹ̀mọ́ lọ lá lọ́hùn nítorí pàpàpà tí wọ́n lẹ́ẹ̀mọ́ lọ ṣe lọ́hùn ni ẹ fẹ́ fi wọ àlùjánnà ọ̀hún ni níwọ̀n tó o tí rówó lẹ́sẹ̀ tí wọ́n wà ń sọ fún ọ pé wọ́n ti build mansion fún Ọlọ́run o ò ṣe para rẹ lẹ́ẹ̀kan náà why don't you o ò ṣe para rẹ lálọ́ọ̀dì wọn lé ọ wọn sí ọ lówó lé bíi 4 months ago wọ́n ti sọ fún pé àwọn ti lọ kọ́ mansion fún ẹ pẹ̀lú yàrá lọ́rùn para rẹ sọ pé pọ̀ ọ́ níbi tá a wà ń bíbí tọ́ní ọ̀dà wọ́n sọ pé Sadonis chrysolite burial ni wọ́n fi ṣe àwọn àdúgbò àti góòdì ni wọ́n fi ṣàdúgbò lọ́rùn kí ló ń ṣe nílé ayé para rẹ oúnjẹ wọn ń ta lórí pé population pọ̀ ẹ sì mọ̀ pé nbìkan bẹ lọ́rùn tó dájú ilé ayé lọ tí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́jú pọ́ fẹ́ ni ẹ para yín ẹ mọ́ lọ para rẹ ẹ fi ayé lẹ̀ fa wà á lọ́rùn kankan lọ reincarnation làwa wà o á lọ́rùn kankan kódà kò ní dá fáyé ẹni tó sí ọ̀run yẹn ẹni tó dá náà yẹn yóò ṣòfò ni so fún gbogbo yín tẹ́ fẹ́ lọ ọ̀run ẹ para yín ká mọ̀ bí tẹkọ́nọ́mìkì at least tí gbogbo àwọn lárúbáwá tó ti gbẹ̀sìn tó mọ̀ pé virgin bẹ lọ́rùn tó bá para wọn àtẹ̀yìn tí ń tẹ̀lé wọn bá para wọn àwọn ọmọlẹ́yìn Jésù tí wọ́n kọ́lé fún lọ́rùn tí wọn ò rí ilé ayé kọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú olówó 1 bag of cement yìí rà mo sì nílé lọ́rùn ẹ para yín ṣé ẹ fẹ́ wọ̀run láìsí pé ẹ kú ni ẹ kú lẹ́ẹ̀kan náà àbí mo wíire àbí ń wíire what are you saying.